bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dún wa ní lálọ́dún wa ní kò máa sábújà kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni Abidjan ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dún ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fọwọ́gún gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni. èpè ni o. ṣé nítorí pé ayé ṣẹ̀ dénú lé la ṣe tí mọ̀ wá wọn ni. bẹ́ẹ̀ ni. ẹ wo àti wípé ṣe fẹ́ sọ pé wọ́n ya wèrè ni tó bá tiẹ̀ ya wèrè tó ń ya wèrè jù bẹ́ẹ̀ ni ẹ wò wọ́n lè ya wèrè tó pọ́tébù. ó ya wèrè ju pọ́tébù lọ pọ́tébù ń fún fẹ́ǹsì ni o bàbá tápà òfurufú ló fò. láyọ̀ lè máa lọ láyọ̀ náà lè máa dé padà wá bá wa ẹ má pọ̀ ìgbé ìròyìn ẹ má tún fún wa sọ. ẹ̀lẹ́mú gbàgbé àti fún mọ́ mi. Daddy, the reason here is pepper. Ẹ jẹ́ gbé mọ́mì kan jẹ́ gbé mọ́mì. èso mi ẹbẹ̀rẹ̀ rà bọ̀. Ẹ má bínú mọ́. ìyàwó ẹ lọ́wọ́ Olúwa ṣe yín o. abẹ́rẹ́. Kí ló dé? Irú rọ́bìṣì wo ni? Ẹ jí lẹ́kùn jọ. mọ́mì ẹ wọ́n dábì sọ̀rọ̀. Ẹ gbà mí. Mo lọ fẹ́ gbà bọ́ta, sábẹ́ fún fẹ́ǹsì bọ́ta ni. mọ́mì Bàbá ta wà. Ẹjọ́ ṣé bàbá ìgbádùn? Landlord. ó wèrè wọ́n ló pa ṣọ́. Èmi sì jáde lẹ́rìí báyìí, mo fẹ́ gbà lọ báyìí. Mo fẹ́ kó fẹ́ǹsì bọ́ta. Àyè wa gbà wá ń sìn. àtìgbà tí mo rí gbélé mi ò gbélé rí bá tilẹ̀ fún ọyàn báyìí nítorí ìjà. ṣẹṣẹ ìjà wèrè. Ẹ gbádùn. Bàbá lọ sẹ́ẹ̀ láyè gbà wá, ẹ gbádùn. Ayé ti gbà wá ń ẹ sìn. kó ṣì kẹ́kọ̀ọ́ ìwé lọ́wọ́ pẹ̀lú. Bàbá Bàbá onígbọ̀n ayé wèrè gbà. wọ́n rán yín sí mi ní àjò. Wọ́n ti rán yín sí mi. Okay. Hello Bísí. Mi máa rí Ọlọ́run rí. Ọlọ́run àìkéyàn sì lè gbà mo máa ti ṣàgbákò láńlọ́ọ̀dù báyìí torí Ọlọ́run. Ó believe pé láńlọ́ọ̀dù ní travel. Ó dẹ̀ ti gbogbo wa mọ́lé. Ó ní 2 weeks ló máa lò ó dẹ̀ ti wá mọ́nú ilé. Mi máa kúrò eléyìí rí. Ọlọ́run sẹ̀. Àbó ò rí mi. Ibi ò dẹ̀ ṣe US tó yàn máa pe 911 tó máa sáré bọ̀. Ṣàánú mi torí Ọlọ́run kan help mi bá mi pọ̀ rí ọlọ́pàá help tó bá lè ṣe fún wa èyí ṣé gbogbo alá ló jẹ́ nílé nípìn ní kankan lé mo ṣe wà yìí jọ nítorí Ọlọ́run ojú òní tiẹ̀ o ṣé ọ̀rẹ́ mi o ṣé á dáa fún ẹ o ṣé gan ni mo dúpẹ́. tó bá lọ sọ̀rọ̀ sọ wá gbà kámúsára. ọ̀rẹ́ mi dáadáa ṣé dáadáa la bọ́. My bad. Ìyá mi mọ́ bí. Ọ̀rẹ́ mi. Obìnrin lọ yà kọ́ múnà. Ọ̀rẹ́ mi. Bàbá tápà. Bàbá tàpá. Ewé ń jẹ́ ògùn jẹ́. Ìyá mi tó gbá ń yí. Ògùn jẹ́ àjẹ́ ewé ẹ̀ lókùn kan. Ìyá mi tó gbá ń yí. Bóò ni gbogbo nǹkan. Bàtà náà. Ń bó lọ́wọ́ àdàbà yìí gangan. Mo ní wá kí ọ sílé ni. Ọ̀dọ̀ mi lẹ wá. Gbogbo ìgbà lọ́kàn rẹ máa ń fà mí. Bàbá tápà. Àlejò ńlá mo gbà láìsọ tẹ́lẹ̀. Kódà ọ̀sẹ̀ méjì gbáko ni wọ́n lò pẹ̀lú rẹ. Kò sábúrú kò ní bẹ́ẹ̀ wúdé. Inú ọgbà láyé ọgbà yàrá kó tó kó gbogbo jọ rẹ̀.
ẹni tó bá fẹ́ sàún ní ọmọ pé lásìkò tí gàrí wọn ti ń kàn wọ́n yìí gbogbo ohun tá a bá ti bá ń lè àjọmọ̀ jẹ ni tí lẹ́sìrè ẹ wò yàrá yìí ọmọ súnmi kankan lọ́rẹ́ǹtì ẹ̀ ó jẹ mí lówó oṣù 6 bọ́ọ̀ jẹ́ oṣù 6 tán ní ọ̀bá sanwó ní ọba bẹ̀rẹ̀ sí tún ní bú mi àwọn ará àdúgbò sábà ń lé lọ. ìwọ wá lè dànù. dànù. ó yẹ kí ìwọ pa á nì. ká fi owó oṣù 6 ká idí ẹ̀mí. ọba ẹ pé èmi lèmi máa pa á ní o. tó lórí ibú wọn lóòótọ́ tó lè lọ́mọ jẹ gbèsè ń bò mí ó sọ èmi ò tiẹ̀ ti lọ orí rẹ ti yọ orí ẹ̀ ti yọ. àwọn ìyá wa ń kọ́ torí mo ti rí wọn láti gbà tí mo ti dé. ẹ má bínú kó ti lọ ọjà ni ẹ wò ká lọ́mọ̀ pé ẹ fẹ́ wà ní òun náà máa dúró lé yóò ti dáná oúnjẹ àmọ́ ẹ̀sọ́ nǹkan kan fún mi òun náà tó dé èmi náà pè ní ìsìnkú àti lálejò kọ́ mọ̀ bọ̀ yóò sì máa ra nǹkan tá a jẹ bọ̀ àmọ́ báyìí a kọ́kọ́ lọ wá àpapànù kan fi sẹ́nu náà má bínú ọ̀rẹ́ mi. bàbá Tápà. ọ̀rẹ́ mi ó wá ku ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ìwọ o ní tèmi fẹ́ sọ fún ìwọ ni pé ìwọ máa kọ́ mi ní àwọn nǹkan kọ̀ọ̀kan èmi náà sì máa kọ́ ìwọ náà ní àwọn nǹkan kọ̀ọ̀kan. kí ni mo ní tí mo fẹ́ kọ́yàn àmọ́ gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe nísìn àjọ gbà lọ́wọ́ ara wa náà ni ó yá pé wá ẹja wọlé. ọ̀rẹ́ mi pàápàá. ó ga ọ báwo á ní ọ̀dọ̀ yín báyìí báwo lẹ́fìtìn. ẹ wo àdúgbò wa wà pa òun ṣe láìkí mi báyìí ṣe ládùúgbò wa lọ́hùn àwọn sáwìrì lájọ ń gbélé ẹ pọkọ mi burú ni wọ́n ti fi jọba gan ọ̀ràn ìmọ̀. àdúgbò yín kékeré yẹn. àtàwọn aráalé àtàwọn tajọ ń gbélé àtàwọn aráàta olórí ibú ni gbogbo wọn. ṣe jáde àbátápà ó ń gan òòṣà fún ara ẹ̀. ó ga ọ ẹ ṣáà ń gbádùn bí báyìí ṣe yẹn tó yọ̀dọ̀ wa kí lè máa jẹ kí lè tún máa mu sí. abẹ máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ kó wọlé. gbogbo alárípa witness bá a ṣe jágéètì àbí inú mi dùn pé ẹ fi òfin sí ọwọ́ ara yín nípa ẹ wá pè wá láti rí i pé àwa náà wà ń bẹ̀ kẹ́ tó jà mo kàn fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan tí bàbá yẹn bá padà dé ẹ má bàa fa wàhálà. Am I talking to us? Ẹ má bàa fa wàhálà. Every one of you must be calm, and if there is any other thing further, let us know. Am I talking? Gẹ́gẹ́ bí ọ̀gá mi Inspector Coker ṣe sọ fún yín ìpè tí bàbá láńlọ́ọ̀dù yín bá ti dé gbogbo ọ̀rọ̀ tó bá wù wọ́n kó máa sọ kí gbogbo anybody inú yín kẹ́ má dáhùn nǹkan tá a fẹ́ kẹ́ ṣe fún wa ẹ mú fóònù kẹ́ pè wá kẹ́ sọ fún wa pé bàbá ti dé o àwa la mọ̀ the next step láti take. ẹ wá ike èmi máa jà Ìyábọ̀ Òróró gan mọ̀ pé èmi máa jà. ẹ ní sùúrù ẹ gbọ́rọ̀ sáwọn ọlọ́pàá lẹ́nu at least tí àwọn ọlọ́pàá wà ní ká já kínní báwo lẹ́yìn náà ṣe fẹ́ jáde tán ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. àwọn tó jẹ́ pé àwọn àdúgbò lọ́ọ́ pàṣẹ oúnjẹ sí wa látòrí ibà ẹni ká máa jà mo lè ní ọ̀sẹ̀ pàdé nìbàdàn a máa lọ gbẹ́nu sí mike lọ́dọ̀ Oríyọmí Hamzat. bàbá yìí dájú gan bàbá yẹn dájú gan. àfiwé ti yọ ẹ̀yin náà gbà sí wa. sórí ọ̀sẹ̀ tá a ti gùn a kò kú òun odò yọ wà lọ́wọ́ wa báyìí a wà mú alágẹmọ a fi inú odò a wà kówó tí a fowó bẹ títí tí a máa sọ alágẹmọ ó fi gba àwọn owó tó bá ti gba owó báyìí a sì ọ̀sẹ̀ ǹdè mọ́lẹ̀ a bá ti ṣe ǹdè mọ́lẹ̀ ọ parí. ọ̀rẹ́ mi àbádàgbà ọ̀rẹ́ mi ẹkùn. omi ìjà ara lodò eléyìí tó mi tí bí mo ti kọ́lẹ̀ olóòfún mi ní àgbélépọ̀tà kan. ọ̀rẹ́ mi àwọn yẹn máa ń sọ pé àwa Tápà burú. ẹ bú ògiri irú nìkan kan lẹ bú. àwa Tápà kò burú ìyànjẹ làwa Tápà kò fẹ́. sórí iṣẹ́ tèmi fẹ́ fún ọ yìí àgbélépọ̀tà ńlá ni kí nìkan tí ìwọ máa lọ wá. ọ̀rẹ́ mi ìwọ máa wá orí ìṣègbè bí ìwọ bá ti rí orí ìṣègbè ìwọ máa wá fá orí rẹ gbogbo ẹ fá irun orí rẹ tán bí ìwọ bá ti fá irun orí rẹ tán
ìwọ máa wá àtàrí kan ọ̀rẹ́ mi ọ wá wá kòkò ìsásùn ọ wá jó pọ̀ bí ìwọ bá ti jó pọ̀ ìwọ wá sín gbẹ́rẹ́ ẹyọ kan sí àárín orí rẹ ọ̀rẹ́ mi ọ wá fi ìyókù ọ wá fi fọ́kọ mu kò ní dáa fún àwọn àjẹ́ kò ní dáa fún oṣó iṣẹ́ ń tó bẹ́ẹ̀ ni. àjẹ́ tó bá mọ̀ pé òun ní agbára kó pa èmi oṣó tó bá mọ̀ pé òun lágbára kó pa èmi. iṣẹ́ ńlá níṣẹ́ yìí o. ọ̀rẹ́ mi. àjẹ́ ò gbọ́dọ̀ pọ̀ máa wo. àjẹ́ tó bá pọ̀ máa wo ilẹ̀ ló dáa. òbí ìjà ara lódò olúbísí àmọ́ aláró tí ní mi ti ilẹ̀ tiẹ̀ sọ mi yẹ tápọ̀ ọmọ ẹgbẹ́jẹ ilẹ̀ ọ̀rẹ́ mi gbóróso. tùmí kẹsẹ̀ ń bẹ̀rọ̀ tí ro kújú mi gàṣà kí n bẹ̀rọ̀ tí ro sà ọ̀bá tù mí gèdègèdè kí n bẹ̀rọ̀ tí ro gòdò ẹ̀ sọ́yẹ tápà tí ń bá mu ṣe lù. ọ̀rẹ́ mi ẹ kùn. ìwọ pápá ìwọ náà túláàsì ẹgbàá o. Dr. TSG iṣẹ́ wọn dájú ọdún ni wọ́n ń ṣàìmọ̀ fọlọ́kọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ ó sì gbalẹ̀ kárí ayé èrò páyé mọ̀ wọ́n ìròyìn wa ń dọ́dọ̀ tí iná tẹ́yìn náà wà ń bá wa a ti bẹ̀rẹ̀ kínní ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n adúpẹ́ pọ́lọ̀ ti ẹ̀ ní kíṣẹ́ wa dáa torí ó sọ òkè ní bá wa ṣe àwa náà mọ̀ nǹkan kan ṣe ṣùgbọ́n bàbá ṣe ń ṣe báyìí adúpẹ́ pòsò òkè ń fi àṣẹ sí ohun tí ó ṣẹ́gun ṣòro rẹ̀ rẹ̀ àmúbọ̀ ọkọ tàbáyà kò sẹ́ni tí ò lè má mú bọ̀ ọkùnrin náà má mú bọ̀ káàrin obìnrin ti pọ̀ ń ta wọn lè ṣe ìrá burúkú ọkùnrin míì náà má mú bọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin sì má mú bọ̀ tí bá ti wá ń rí bẹ́ẹ̀ èèyàn jáde sọ̀rọ̀ ara rẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ dí òjò bí ó ṣe Ṣàngó kò sẹ́ni tó mọ̀ dí mọ́lámọ́lá bí ó ṣe láwo èèyàn jáde kí ló ń bẹ̀ ń bẹ̀ àmọ́ jíjáde náà máa tún tojú bọlé àwọn gbà tá a bá mọ̀ pé tá a bá bẹ̀ lọ lẹ́lómi ó ní ó tiẹ̀ tún sóhun àmẹ́lẹ̀ tí mo gbé lọ́yìn túdé jáde ni gbogbo ohun tó bá lè fa kí ọmọ máàmù bọ́ òun ni ó tù béèyàn bá ti wẹ̀ tán sọ́mọ̀ pé àwa ara náà máa dọ̀tí ni báṣọ tá a wọ̀ yìí ṣe máa dọ̀tí lèèyàn ṣe máa dọ̀tí àmọ́ béèyàn bá ti wí ọṣẹ yìí yóò wá mọ́ yóò mọ́ lójú ayé ọmọ pé kéèyàn dá a báyìí kọ́ wá má rọ̀ kan sọ́mọ̀ gbógun ni àmọ́ ogun tí bá ń bẹ́ ń bẹ́ ó wẹ̀ ogun a máa kú oríṣiríṣi túdé lélẹ̀ yóò tu gbogbo díẹ̀ ó lè jogun ọkọ̀ ọ̀run ni ó lè jẹ́ ogun ètè ọ̀tá ni ó bọ́yẹ́ nìkan lọ́ fọwọ́ gbé láti gbọ́ tí wàá kéde àmọ́ tó o bá ti wẹ̀ ó tu gbogbo òde dànù. báwo ni mo wá ṣe fẹ́ wá máa lò. lílo rẹ̀ ò lé náà ń tọ́ kàn sí pé alẹ́ nìkan máa lò tó bá jẹ́ pé kìnìún ti pọ̀ ọwọ́ ti pọ̀ lára rẹ̀ bọ́yẹ́ nìkan kò tó ṣe rí tàbí kọ́ lọ máa jẹ́ pé gbọ́n bá máa tó ṣe kọ́ máa bọ́ sọ́wọ́ bí irú sábà bí irú gáàsì tó bá yẹ pé irú wọn ni o gbọ́dọ̀ máa wẹ̀ lóru àmọ́ tó bá yẹ pé àwọn kọ̀ọ̀kan máa tó ṣe o lè wẹ̀ lọ́sàn-án kò sí o lè wẹ̀ láàárọ̀ kùtùkùtù bọ́ bá ń jáde lọ tààrọ̀ ló tiẹ̀ burúkú tó bá wẹ̀ tán tó jáde má ní kún ilé tó ṣe. ó sì dá yín lójú. kò dá mi lójú lọ wá bí ní aróyìn mi fún ọ bá mi owó jàre. irú kí ni gbogbo rọ́bìsì yẹn. ìwọ fọwọ́ kàn mí. ìwọ fọwọ́ kàn mí. gbàdúfù 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 kí gbogbo nǹkan kó bẹ̀rẹ̀ sí ṣe wọ́n. ẹ wo ẹ má yẹ ká dáhùn lò gbogbo tí bàbá yín sọ yìí rọ́bìsì ni. bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ má fọ ẹ fọkàn bá. irọ́ ọlọ́pàá náà gbìyànjú wa o torí ẹni tó kọ máa fọ òun náà ló kọ jápa o. ẹ má jàpá a wà pẹ̀lú yín. oníkálukẹ́lẹ̀ kò sí wa. ẹ má bọ̀ ṣọ́. láti bẹ̀nà kọjá oko ribiti tí ṣalágbàgbè sí ni iná gorí ilé fẹjú tòótọ́ òrùlé borí ajá mọ́lẹ̀ ogun ẹgbọmọlámọ kálíkálí bàbá lálọ́dún tí ò rẹ́ ní bọ́dì níṣẹ́ tó bá lọ sọ̀rọ̀ sọ.